ẹ̀dán màmá ẹ̀ ló lẹ̀ yí pẹ́pẹ́pẹ́ o. Chief Mrs. Rizkat Adéṣoyè ni mo ń pè lọ́wọ́lọ́wọ́. Ọmọ Amdalati máa gbọ́ o. Ọmọ Amdalati Arágàsósànyà níjẹ̀bú Òde ni mo ń pè lọ́wọ́lọ́wọ́. Aya Alhaji Adégbóyèga Adéṣoyè ọmọ Balógun dòdò ń dá wá o. Àní ẹ máa nà ya Balógun, ẹ máa nà ọmọ Balógun o. Ẹni tó bá nà ọmọ Balógun ìdágìrì àwọ̀lú ẹsẹ̀ gìrì yóò gbòde ni. Ebi bàbá wọn níwẹ̀ lódò tí gbogbo ọmọge yọwọ́ ọ̀ṣẹ́ ni. Aláṣẹ apàṣẹ jewelries and fair òyìnbó ní gòlù ó tún ta diamond ni mo ń pè tán. Àfọláṣadé o, alájà Àfọláṣadé sóre ni o, lágbára lọ́wọ́ Elédùmarè ẹni sóore ṣe. Orí ọmọ sóre kò ní kú sípò ìkà, alágbára lọ́wọ́ Elédùmarè ẹni rámáyé. Màmá ẹ borí ọ̀tá lé, ẹ borí ọ̀tá òde, lágbára lọ́wọ́ boníbò rẹ. Orí ìyá rẹ ò ní jẹ́ kó rámáyé, ìṣẹ̀dá bàbá rẹ ò ní padà lẹ́yìn rẹ. Ìjẹ̀bú gbọ́nìyàn o, Ìjẹ̀bú Òde ní ìṣẹ̀lẹ̀ o, Ìjẹ̀bú Òde ní ìṣẹ̀lẹ̀ o, òun ní ìṣẹ̀lẹ̀ o, òun ní ìṣẹ̀lẹ̀ o. Ọmọ Ìjẹ̀bú Òde máa gbọ́ dídùn ẹnu mi. Ọmọ Ìjẹ̀bú níyàn mẹ́rẹ̀ níwà, tó bá wù Jẹ̀bú àwọn náà ní wúniwúni, tó bá wù Jẹ̀bú àwọn náà ní wúniwúni, tó bá wà wù Jẹ̀bú yóò fẹ́ ní rẹ̀ yóò kún sọdún Agẹmọ nílẹ̀ ọmọ alágẹmọ 16. Torí kékeré Jẹ̀bú owó, àgbà Jẹ̀bú owó, dúdú Jẹ̀bú owó, pupa Jẹ̀bú owó, gbogbo Jẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ o. Alájà Sùúrùrọ̀ Alexa TV ló gbé mi lókè, èyí ló ní máa wí. Ó ní òní fọdún eléyìí ṣe mọ́ wàá gbó.